أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. بإذن الله عز وجل نبمسي oṣù Ramadan eléyìí tí ó ń wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. So nítorí eléyìí ó fi jẹ́ pé inú nǹkan tí ó ń bá àsìkò ayé mu, wọn náà pé kí a ṣàlàyé fúnra wa, kí a kọ́ra wa nípa àwọn ìdájọ́ eléyìí tí ó rọ̀ mọ́ oṣù Ramadan láti fi gbé ara dì fún oṣù yìí. Àwọn kan tẹ́ pé a bá mọ̀ tẹ́lẹ̀, a fi jaddada ma'luma wa, a fi renew nǹkan tí a mọ̀ tẹ́lẹ̀. Bákan náà àwọn eléyìí tí a bá ti mọ̀ tẹ́lẹ̀ nípa Ramadan yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa láti fi jẹ́ pé oníkálukú wa á wọ inú oṣù yìí, oṣù alápọ̀nlé, oṣù àlùbáríkà yìí pẹ̀lú ìmọ̀. Bákan náà àwọn ìjọsìn wa tí a bá máa ṣe ń bẹ̀, a máa ṣe lórí ìmọ̀, kò ní jẹ́ lórí àìmọ̀kan. So bi'idhnillahi azza wa jal, tírà tí a máa kà fúnra wa, òun náà eléyìí tí a ti ṣe i'lan àti announce fúnra wa láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, eléyìí tí a fi kọ tírà náà ní shahru Ramadan adabun wa ahkam. Oṣù Ramadan, àwọn ẹ̀kọ́ eléyìí tí èèyàn bùkátà láti mọ̀ nípa oṣù yìí, àwọn ẹ̀kọ́ tí wọ́n fi bá oṣù yìí, tí wọ́n fi bá lò. Bákan náà àwọn ìdájọ́ eléyìí tí ó wà nínú oṣù yìí. Ẹni tí ó ṣe tírà náà ni Sheikh Imam Ibn Ali Al-Athari Al-Misri hafidhahullahu ta'ala. Tírà yìí àwọn dùrúsì náà ni, àwọn ìdánilẹ́kọ̀ọ́ ni tí Sheikh Imam hafidhahullah tí wọ́n ṣe ìlqáwù wọn, ẹni pé àwọn lecture tí wọ́n ṣe náà ni tí wọ́n á padà kó jọ tí wọ́n sọ di tírà. Àwọn kan tó dẹ̀ wà ń bẹ̀ ni àwọn kan tí ó ṣe àǹfààní, àwọn ẹ̀kọ́, àwọn ìdájọ́ eléyìí tó ṣe àǹfààní nípa Ramadan náà tí ó bá ẹnì kọ̀ọ̀kan wa, tí ó bá wa mu. Ẹgbẹ́ kálukú iná ni ó ṣe àǹfààní ń bẹ̀ bi'idhnillahi azza wa jal. Tòtòrẹ́ ni afá bẹ̀rẹ̀ tírà wọn pẹ̀lú pé hadhihi silsilatun min ad-durus al-ilmiyya bi bayan al-ahkam al-fiqhiyya wal adab al-muta'alliqati bi siyam shahr Ramadan. Wọ́n ní eléyìí ni silsila, a series of durus, series ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ mímọ̀ láti fi ṣàlàyé àwọn ẹ̀kọ́, àwọn ìdájọ́
eléyìí tí ó rọ̀ mọ́ ààwẹ̀ oṣù Ramadan. Bákan náà àwọn ìdájọ́ fiqhiyya, àwọn ìdájọ́ ẹ̀sìn, bákan náà àwọn ẹ̀kọ́ eléyìí tí ó rọ̀ mọ́ ààwẹ̀ oṣù Ramadan ni. Láàrí pé wọ́n sọ pé shahru Ramadan, oṣù Ramadan, adabun wa ahkam, àwọn ẹ̀kọ́ àti àwọn ìdájọ́. So àwọn náà sì mọ̀ pé tí a máa ń ṣe nínú oṣù Ramadan òun náà ni as-siyam, in tí ó jọ́ràn lórí wa nínú oṣù yìí òun náà ni as-siyam, gbígbààwẹ̀. Látọ́ wá rí àwọn ìdájọ́ mi tí ó tún rọ̀ mọ́ gẹ́gẹ́ bí tarawih, sahur, tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tọ́lá ló jẹ́ pé wọ́n wá sọ pé shahru Ramadan, adabun wa ahkam, ní tó fẹ́ sọ̀rọ̀ nípa ìwọ̀n náà ni siyamu shahri Ramadan tàbí sawmu shahri Ramadan, ààwẹ̀ oṣù Ramadan. Tọ́lá ló jẹ́ pé a wọlé pẹ̀lú muqaddima, pẹ̀lú àwọn nǹkan kan tí a ti síwájú tí pé a ń bùkátà láti mọ̀ síwájú kí a tó bẹ̀rẹ̀ sí ní máa ka tírà yìí, tí a fà bẹ̀rẹ̀ pẹ̀lú wípé wujubu siyami shahri Ramadan. Àwọn bẹ̀rẹ̀ lórí pé jíjẹ́ ọ̀ranyàn gbígba àwẹ̀ oṣù Ramadan. Ṣùgbọ́n tí a fi bẹ̀rẹ̀ bi'idhnillahi ta'ala ní pé kí a ṣe ta'rifu as-sawm, kí a fúnra wa ká jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa kí ni definition as-sawm, àwẹ̀. Nínú èdè Lárúbáwá, as-sawmu lughatan al-imsaku. As-sawm, àwẹ̀ nínú èdè Lárúbáwá, in tó ń túmọ̀ sí wọn náà ni al-imsak. Al-imsak in tí ó ń túmọ̀ sí iná ni eléyìí. So nínú eléyìí òun ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí ó sọ nínú al-Qur'an nípa ìyá Maryam alayha salam. So tó sọ fún pé tí anybody bá rí nínú àwọn èèyàn wọ́n fẹ́ bá sọ̀rọ̀, wọ́n ní kó máa sọ fún pé inni nadhartu lirrahmani sawma, èmi ń tèmi o, èmi ti ṣe nadhuru, mo ti jẹ́jẹ́ fún ọba ar-Rahman wípé máa gbààwẹ̀ ni, mo ti jẹ́jẹ́ ààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala. Torí pé al-imsak, mi mọ̀ bí a mọ̀ sọ ìtumọ̀ rẹ̀, al-imsak wọn ni kíkàràrú, yẹn pé as-sawm bí ma'na al-imsak. As-sawm ìtumọ̀ rẹ̀ ni al-imsak wá ní òun ni kíkàràrú. So wọ́n pé inni nadhartu lirrahmani sawma, èmi ti ṣe nadhuru fún ọba ar-Rahman wípé máa ṣe kí máa gbààwẹ̀, pé mò ń gbààwẹ̀ lásìkò tí mo wáyé. So sawman yẹn pé samtan, yẹn pé máa dákẹ́, mo ṣe nadhuru pé mi ò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀. So bó ni ó ṣe ń túmọ̀ sí al-imsak níbi, rí pé as-sawm níbi òun ni al-imsaku anil kalam, ìkàràrú kúrò ń bí sí sọ̀rọ̀, mi máa sọ̀rọ̀ níbi. So òun ni as-sawm tó wà, òun ni as-sawm tó ń túmọ̀ sí níbi pé inni nadhartu lirrahmani samtan aw imsakan anil kalam. Mo ti ṣe nadhuru fún ar-Rahman, mo ti bá Olúwa mi jẹ́jẹ́ wípé ìmọ̀ gbààwẹ̀ kúrò níbi ọ̀rọ̀ sísọ ni pé máa kàràrú kúrò níbi ọ̀rọ̀ sísọ. Pẹ̀lú tó tó wá lẹ́yìn rẹ̀ pé walan ukallima al-yawma insiyya, mi ò ní bẹ́ni kankan sọ̀rọ̀ lónìí. So ìtumọ̀ sawm níbi nínú àyà yìí náà ilé. So as-sawmu lughatan al-imsak, so as-sawmu nínú èdè òun náà ni al-imsak. Abu Ubaidah Ma'mar ibn al-Muthanna rahimahullahu ta'ala wọ́n ní yuqalu likulli mumsikin an shay'in min kalamin aw ta'amin aw an a'radi an-nasi wa 'aybihim fa huwa sa'imun. So Abu Ubaidah Ma'mar ibn al-Muthanna wọ́n ní pé wọ́n máa sọ nípa gbogbo anybody
tó bá ti káraró kúrò níbi nǹkan tó ti káraró tí ò ṣe nǹkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ni àbí oúnjẹ jíjẹ àbí mímá sọ̀rọ̀ mímá bẹnu àtẹ́lu personality àwọn èèyàn mímá fi ẹnu àtẹ́ kàn wọ́n ẹni tó bá ti máraró kúrò níbi gbogbo nǹkan yìí so àfáà nínú èdè Lárúbáwá wọ́n máa ń sọ pé rẹ̀ bẹ́ẹ̀ o sọ ìmú iná ni aláwẹ̀ ni ẹni pé mumsik iná ni ẹni tó káraró tó ń gbààwẹ̀ kúrò níbi àwọn nǹkan yìí iná ni so bí ilé ìbò ṣẹ̀rí náà ilé lẹ́yìn náà àwọn in tí àwọn olùmọ̀sán tó máa fi ń ṣẹ̀rí nínú àwọn orin àwọn Lárúbáwá tó náà ni ọ̀rọ̀ An-Nabigha Adh-Dhibyani tó sọ pé khaylun siyamun wa khaylun ghayru sa'imatin tahta al-ajaji wa ukhra ta'lu kullu juma khaylun siyamun wa khaylun ghayru sa'imatin tahta al-ajaji wa ukhra ta'lu kullu juma يعني خيل صيام يعني خيل ممسكة عن السير وخيل غير صائمة أي خيل غير ممسكة عن السير يعني إن كاغون كانت صيام àwọn gbààwẹ̀ wọ́n rìn wọ́n pé khailu ìtumọ̀ rẹ̀ ní nǹkan ọ̀gùn bí ẹṣin so wọ́n pé khailun siyamun ẹni pé nǹkan ọ̀gùn tí pé kò wà lórí rìn òun dúró ni kò sí lórí rìn ẹni pé amsakat ani sayri ó káraró kúrò bí mímá rìn àbí mímá sáré wa khailun ghayru sa'imatin so àti àwọn nǹkan ọ̀gùn mi tó pé غير صائمة يعني غير ممسكة عن السير أو كرر كرم بماني so انت فعلم بنا خيل صيام صيام نبي ونبي الإمساك صيام أي ممسكة ممسكة عن الجري أو عن السير so إلي بشيري إناني so لينا إتما كلمة الصوم شرعا إنه شريعة الإمام النووي رحمه الله تعالى إنه المجموع شرح المهذب إنه مجلد لكفة page 247 وني إمساك يعني بني الصوم وني إمساك مخصوص عن شيء مخصوص في زمن مخصوص من شخص مخصوص يعني إتما الصوم شرعا وني إمساك مخصوص من مراد كرارو كان تي أداسا لسا يعني بكي شيء كرارو كرم بيوبون كان بكي شيء كرارو لسا ثم كرارو كان أداسا لسا عن شيء مخصوص كرارو يوجد كورو نبين كان باتو في زمن مخصوص ní àsìkò kan pàtó min shakhsin makhsus tí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan pàtó ìkáraró kan kúrò níbi nǹkan kan pàtó nǹkan tó wà ma'lum tó wà ma'ruf tá a mọ̀ ní àsìkò kan tá a mọ̀ àsìkò kan pàtó tí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan pàtó torí àwọn olùmọ̀ mi àwọn sọ wípé as-sawm àbí as-siyamu shar'an òun ni at-ta'abbudu lillahi jíjọ́sìn fún Allahu subhanahu wa ta'ala bil imsaki anil mufattirat pẹ̀lú mímáraró kúrò bí gbogbo tó máa ń jáwé èèyàn tó máa ń sọ́yàn di ẹni tó ti túnu tí ó ba ààwẹ̀ jẹ́ min tulu'il fajri láti àsìkò gbà tí oòrùn àbí tí alfajari bá ti yọ alfajr as-sadiq الفجر لك يتواتي إلى غروب الشمس تتدي أسكتيون في و تعرف بي إلي أتلي وفسي إيا تنبه لتتي فسي تنبه لتتي التعبد لله لجسف الله سبحانه وتعالى بالإمساك عن المفطرات ولو من مرارو كرارو كورم بيوبونتي ó máa ń ṣe kíni tó máa ń ba àwẹ̀ jẹ́ tó yẹn pé an shay'in makhsus náà nìyẹn imsakun makhsusun
عن شيء مخصوص شيء مخصوص إن كان pàtó يوني المفطرات gbogbo tó máa ń ba àwẹ̀ jẹ́ gbogbo tó máa ń ba àwẹ̀ jẹ́ so بزمن مخصوص زمن مخصوص يوني من طلوع الفجر إلى غروب الشمس láti ìgbà tí alfajari bá ti yọ títí di àsìkò tí oòrùn fi wọ̀ min shakhsin makhsus lè jẹ́ ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan pàtó ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ èèyàn kan pàtó. torí Abu Abdillahi al-Qurtubi rahimahullahu ta'ala nínú tafsir wọn ní tafsir suratu al-Baqarah aya 183 wọ́n ní pé as-siyamu yawni huwa al-imsaku 'ani al-mufattirat ma'a iqtirani an-niyyati bihi min tulu'i al-fajri ila ghurubi ash-shams. wọ́n ní òun ni mímáraró kúrò bí àwọn kan tí máa ń ba àwẹ̀ jẹ́ ma'a iqtirani an-niyyati bihi pẹ̀lú pé a gbọ́dọ̀ rí àníyàn bẹ́ẹ̀. tó eléyìí fáìdò kan ni tí ó ṣe pàtàkì òǹdè kan tí ó ṣe pàtàkì iná ni tó ní pé mímáraró ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú níyà aríyàn nísìnyí tó pé yóò máraró kúrò bí àwọn al-mufattirat kò ní kó sí wọn kò ní ṣe wọn ṣùgbọ́n kò láníyàn pé òun gbààwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kò ní ládàáwẹ̀ kò ní ládàá. so àníyà nǹkan kan tó ṣe pàtàkì ni so àníyà sì ní shartun fi kulli amal májẹ̀mú níbi gbogbo iṣẹ́ iná ni májẹ̀mú tí ó ṣàlàyé ṣíṣẹ́ ilé àlàáfíà àbíkó àlàáfíà iná ni wọ́n ní àníyà. so kí èèyàn kan kararó lásán báyìí kò jẹun látàárọ̀ tí ilẹ̀ fi ṣú irú ẹni bẹ́ẹ̀ ṣe aláwẹ̀ ni ààrẹ sọ pé ń gbààwẹ̀ lópin ìgbà tí ó bá ti ní àníyàn pé òun fi àìróúnjẹ jẹ òun yìí òun fi gbààwẹ̀ àbí àìróúnjẹ lẹ́yìn òun sọ dáwẹ̀. ṣùgbọ́n èèyàn kan wà kò róúnjẹ jẹ látàárọ̀ ó gbìyànjú oúnjẹ orí irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kò kí ń ṣe aláwẹ̀ torí pé kò láníyàn àwẹ̀ àbí èèyàn ò tiẹ̀ rí náà ni kò sì wá káwà lé náà ni ó ń ṣe nǹkan míì ó ń bísí pẹ̀lú bóyá ó ń fi fóònù ṣeré ó ń wo àwọn nǹkan míì lórí fóònù àbáwọn míì tí wọ́n jókòó ti fíìmù tó yẹ pé láti ìgbà tí wọ́n bá ti jí wọ́n kí àsọ̀bà tí wọ́n jókòó sí di fíìmù ni tí wọ́n bá múná lọ ni wọ́n tó mọ̀ pé àwọn ọmọ ti jẹun. irú àwọn yàrá yìí tí wọ́n ṣe sáà kúrò níbi jíjẹun àní sọ pé sọ ìmọ̀ iná ni wọ́n àní sọ pé aláwẹ̀ iná ni wọ́n torí pé kò sí àníyàn pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yẹn kò sí àníyàn pẹ̀lú rẹ̀. so àfáàní ma'a iqtirani niyyati bihi pẹ̀lú pé a gbọ́dọ̀ rí àníyàn pẹ̀lú rẹ̀ min tulu'i al-fajr mímára dúró láti gbà tí al-fajr bá ti yọ ila ghurubi ash-shams títí oòrùn fi wọ̀ títí oòrùn fi wọ̀. so bí eléyìí bó ṣe rí iná ni. so àwọn al-mufattirat yìí nínú ẹ̀ ní oúnjẹ jíjẹ bákan náà nǹkan mímu àti al-jima' bíbá obìnrin lájọṣepọ̀ jíjẹun nínú àwọn kan tí ó máa ń bá àwẹ̀ jẹ́ ni mímu omi nínú àwọn kan tó máa ń bá àwẹ̀ jẹ́ ni al-jima' bíbá obìnrin lájọṣepọ̀ nínú àwọn kan tó máa ń bá àwẹ̀ jẹ́ iná ni. so gbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bil ijma' pẹ̀lú àpẹnupọ̀ àwọn olùmọ̀ iná nínú àwọn olùmọ̀kù lórí ẹ̀ tó pé àwọn al-mufattirat yóò padà wá insha Allah ta'ala gbogbo ilé tó yàtọ̀ sáwọn mẹ́ta yìí so ẹnu àwọn olùmọ̀ kòkò ní orí rẹ̀ kòkò lórí rẹ̀. so lẹ́yìn náà afáwa ní wujubu siyami shahri Ramadan jíjẹ́ ọ̀ranyàn gbígba àwẹ̀ oṣù Ramadan. afáàní sawmu shahri Ramadan ahadu arkani al-islam al-khamsa gbígba àwẹ̀ Ramadan ní ìkànnà àwọn arkanul islam márùn-ún tani náà أنا ما أركان الإسلام شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا. so إكنا أركان الإسلام إليك يعني أوني صوم رمضان بباوي وشو رمضان قد دل على وجوب صيامه القرآن والسنة والإجماع. wọ́n ní al-Qur'an
àti sunna hadith anabi sallallahu alayhi wa sallam tó lálàáfíà àti ijma' ìpanupọ̀ àwọn ulama ìpanupọ̀ àwọn mùsùlùmí lápapọ̀ ó ń tọ́ka sí pé nǹkan yìí ọ̀ranyàn náà ni ó ń tọ́ka sí pé gbígba àwẹ̀ oṣù Ramadan ọ̀ranyàn náà ni. afáwa ní amma adillatul Qur'an ẹ̀wà rí àdé láti inú al-Qur'an wa qawluhu ta'ala tó ní aláwọ̀kọ́ ń bẹ̀ wọ́n ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ya ayyuhal ladhina amanu Allahu ni mo pè yín olùgbàgbọ́ òdodo mo pè yín tẹ́ nígbàgbọ́ kutiba alaykumus siyam ay furida alaykumus siyam wọ́n ṣe as-siyam wọ́n ṣe lọ́ranyàn lẹ́yìn lórí wọ́n ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n ṣíwájú yín. so eléyìí wọ́n túnmọ̀ sí pé as-sawm àbí as-siyam siyamu tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kìí ṣe inú òfin tiwa yìí nìkan iná ni wọ́n ti ṣe lófin iṣẹ́ nínú sharia nabi sallallahu alayhi wa sallam onìkan wọ́n ti ṣe gbígbà àwẹ̀ lófin. so wọ́n ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n ti rí kọjá náà wọ́n ṣe lọ́ranyàn lórí àwọn ìjọ tí wọ́n ti rí kọjá náà. so àfáà ní wajhu dilala níta fẹ́ lò lẹ́rìí nù áyà yìí táà fi mà wípé ọ̀ranyàn òun náà ni àwẹ̀ Ramadan òun ni kútìbà kẹ́límà kútìbà wọ́n kọ́ so kìí ṣe kí wọ́n kọ́ lásán ìtumọ̀ rẹ̀ bí kìí pé ìtumọ̀ rẹ̀ ni pé urida alaykumus siyam wọ́n ṣe síyàmù yìí wọ́n ṣe lọ́ranyàn lẹ́yìn lórí. lẹ́yìn àfáàní ẹ̀rí ẹlẹ́kejì láti inú al-Qur'an wọ́n ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan faman shahida minkum ash-shahra falyasumhu. Allahu jalla wa ala ní pé shahru Ramadan oṣù Ramadan yìí léètẹ́ pé oṣù kan tẹ́ pé unzila fihi al-Qur'an oṣù tẹ́ pé wọ́n sọ al-Qur'an kalẹ̀ níbẹ̀ ni oṣù tẹ́ pé ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ al-Qur'an kalẹ̀ àbíká pé ibẹ̀ òun náà ni wọ́n ti sọ al-Qur'an kalẹ̀ sínú al-lawhul mahfuz. wọ́n ní pé hudan linnas ìmọ̀nà yìí náà ni oṣù yìí jẹ́ fún àwọn èèyàn wa bayyinatin min al-huda wal-furqan bákan náà àwọn àlàyé àwọn àmàdájú ń bẹ nínú oṣù yìí. so nínú al-huda àti al-furqan ni pé àwọn àlàyé lè tó kún ó wà nínú al-Qur'an nípa oṣù yìí. so wọ́n sọ al-Qur'an kalẹ̀ ó máa jẹ́ àlàyé ó máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn. Allahu wa ni faman shahida minkum ash-shahra falyasumhu ẹnikẹ́ni tí oṣù bá bá láyé nínú yín tó bá rí oṣù àbí tó tiẹ̀ gbọ́ pé wọ́n ti rí oṣù Ramadan ó ti wọlé falyasumhu kí ọ̀rọ̀ níbẹ̀ yà gbààwẹ̀ o yálà òun lórí fúnra ẹni àbí wọ́n tiẹ̀ fún nírò ní pé wọ́n ti rí oṣù kí ọ̀rọ̀ níbẹ̀ yà gbààwẹ̀. afáníwájú dilala níta fẹ́ lò lẹ́rìí nínú àyà yìí ni ọ̀rọ̀ Allahu jalla wa ala tó ní falyasumhu ó yà gbà falyasumhu kí ó gbà. wọ́n ní wa hadha amrun àṣẹ iná ilé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wal amru yufidu al-wujub àṣẹ ní nínú al-Qur'an àti sunnah tí Allahu bá pa aláṣẹ kan bá Nabi sallallahu alayhi wa sallam tó pa aláṣẹ kan so irú àṣẹ náà ó ń túmọ̀ sí pé kí ọ̀ranyàn iná ni tí wọ́n ṣe kí ni wọ́n fi pa aláṣẹ yẹn. afáwa ni wa amma adillatu sunnah ẹwà rí láti inú sunnah nípa ààwẹ̀ oṣù Ramadani faminha nínú rẹ̀ nígbẹ́ nínú àwọn èyí tó wá láti inú sunnah òun ni ma fi sahihayn nítorí àánú sahihan sahih al-Bukhari àti sahih Muslim min hadith ibn Umar radiyallahu anhuma inú hadith Abdullah ibn Umar radiyallahu anhuma عن النبي صلى الله عليه وسلم أنه قال بني الإسلام على 5. فونيكو النبي صلى الله عليه وسلم سيقول وما إسلامي وما لورين كمان وذكر منها
sawma Ramadan. So Ànábì wa mention bẹ́ẹ̀ ni pé wọ́n mọ Islam lórí nǹkan márùn-ún. Nínú àwọn nǹkan tí wọ́n mọ Islam lórí yẹn ìkan bẹ̀ ni siyamu Ramadan, gbígbààwẹ̀ oṣù Ramadan, gbígbààwẹ̀ oṣù Ramadan. Wọ́n ní wa minha, nínú rẹ̀, nínú àwọn ẹ̀rí tó tó wá láti inú al-Qur'an àti tó wá láti inú sunnah, wọ́n náà ní fi sahihayn inú sahih al-Bukhari àti Muslim من حديث طلحة ابن عبيد الله رضي الله عنه أنه قال إنه حديث طلحة ابن عبيد الله طلحة صيكوي جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ونقرأكم كواسر النبي صلى الله عليه وسلم نينا وراء نجد دائر الرأس ونقرأكم ينففون okun orí rẹ̀. Nasma'u dawiya sawtihi wala nafqahu ma yaqul. À ń gbọ́ ohùn rẹ̀, à ń gbọ́ pé ó ń yanu, ó ń sọ nǹkan, ṣùgbọ́n in tó ń sọ àgbọ́yé. Hatta dana min rasulillahi sallallahu alayhi wa sallam, tí tó fi wá súnmọ́ nabi sallallahu alayhi wa sallam. Fa idha huwa yas'alu 'anil islam, bó ṣe di pé ó ń bèèrè nípa islam nìyẹn. ويبرسن ما بيرين با اسلام نيه. فقال رسول الله صلى الله عليه وسلم، النبي صلى الله عليه وسلم صفين بين 5 صلوات في اليوم والليله. تو اسلام تون بيرين با ري òun ni ìrun wákàtí márùn ní àárọ̀ àtàlẹ́ ìrun wákàtí márùn. فقال wá ní pé هل علي غيرهن، ṣé ìrun mi tún jọ́nà yẹn lórí mi yàtọ̀ sáwọn márùn yìí. قال النبي صلى الله عليه وسلم وسيروا أنا يميمة أتسمع عني إلا أن تطوع. أحب تبا في شيء كنت في نافلة لكم نباتي صلاة ما راني برينان إن تبا تسمع عني نافلة إنان لينا نبي واسيبي وصيام شهر رمضان أتي بيبا وشهر رمضان فقال تو أراكني سواسيبي هل علي غيره، ṣé àwẹ̀ mi tún jọ́nà yẹn lórí mi yàtọ̀ sí tí oṣù Ramadan yìí. فقال Ànábì wa sọ pé لا rárá o إلا أن تطوع، àyàfi tó bá fẹ́ ṣe kí n tó bá fẹ́ gba àwẹ̀ náfílà náà lókun. وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة، Ànábì wa mention zakat ó mention rẹ̀ fún. فقال arákùnrin ti sọ pé هل علي غيرها، ṣé zakat mi tún jọ́nà yẹn lórí mi, ṣé nǹkankan mi tún jọ́nà yẹn lórí mi tí máa yọ inú dúkìá mi. Ànábì ní la rárá o illa an tatawwa, àfi tó bá fẹ́ ṣe kí n tó bá fẹ́ ṣe sadaqa lókun, tó fẹ́ ṣe sàárà tí ó jẹ́ náfílà. قال طلحة ابن عبيد الله وصبي فأدبر الرجل ركنا بايين قرأ الله وهو يقول لن تنسيبه والله لا أزيد على هذا، والله يوني في كله انت نبي تصفمه يبين ما فيما يوني في قرارا ولا أنقص منه ميو سنيدكم به لو بلي تانا بيقول لنا يفهم يوم ما ماشي يوني ديكم به. فقال رسول الله صلى الله عليه وسلم باتنا بيوقبوا انتصايا النبي وصيبه أفلح إن صدق، tó bá ń tó sọ yẹn tó bá pé òdodo ló sọ ó ti ṣoríire ó ti jèrè, tó bá fi lè ṣe ń tó sọ yẹn tó tọ́ ó ti ṣoríire ó ti jèrè. afáàní wal ahadithu fi fardi as-siyami wa fadlihi kathiratun mashhura. na'am wani wal ahadithu fi fardiyati as-siyami wa fadlihi kathiratun mashhura. wani àwọn ahadith nípa tó ń tọ́ka sí pé ọ̀ràn yẹn náà ni àwẹ̀ Ramadan. àwọn àhàdíthù tó pọ̀ ní tí wọ́n dẹ̀ gbajúmọ̀, àwọn àhàdíthù tí wọ́n pọ̀ tí wọ́n gbajúmọ̀ ni. wọ́n ní wa amma al-ijma'u, ẹ̀wà rí ijma' ẹ bá ní sọ pé nǹkan mẹ́ta ló ń tọ́ka sí pé ọ̀ràn yẹn ní nǹkan yìí. àkọ́kọ́ òun ni al-Qur'an, ẹlẹ́kejì òun ni sunnah, ẹlẹ́kẹta òun ni al-ijma'. wọ́n ní wa amma al-ijma', ẹ̀wà rí al-ijma'. فقال ابن قدامة في المغني، ابن قدامة رحمه الله
nínú al-Mughni wọ́n ní wa ajma'a al-muslimuna ala wujubi siyami shahri Ramadan. wọ́n láwọn mùsùlùmí wọ́n panupọ̀ lórí jíjẹ́ ọ̀ranyàn gbígbààwẹ̀ oṣù Ramadan. àwọn mùsùlùmí ẹnu wọn kò lórí gbígba ààwẹ̀ oṣù Ramadan. الشيخ أبو عبد الله محمد بن حزام ينترى وإتحاف الأنام بأحكام ومسائل الصيام وأما الإجماع أري إجماع بإجماع بأول ما بين وشكو لوري بيرنا يعني كعبة رمضاني فقد أجمعت الأمة إجماعا ظاهرا أو الأمة بقبل الأمة قطع نوكو وفنوكو نفنوكو توها تكليه على وجوب صيام شهر رمضان لوري جيجانا يعني بقبل وشهر رمضان وعلى أن من أنكر وجوبه كفر أتيبي أنتي أوبا شيء توبا تاكو gbígba ààwẹ̀ yìí gbígba ààwẹ̀ oṣù Ramadan yìí àbẹ́ni tó tako ìjọ́ràn yẹn oṣù Ramadan yìí gbígba ààwẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí. so gẹ́gẹ́ bí a ṣe ń bá lọ àfáàní wa qala Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala fi sharhi kitab as-siyam min 'umdat al-fiqh. so Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ ní شرح كتاب الصيام قاتون شالعي كتاب الصيام تيراتي ابن قدامة رحمه الله تعالى تي وفين شالعي ونصر بس الصيام لأنه عمدة الفقه عمدة الفقه إنما تيرا الحنابلة إناني يكبي أوني أفجأ تيرات كيريجو تي ابن قدامة تي أوكا إنه فقه تيرا ابن قدامة رحمه الله تعالى إنه الفقه الحنبلي إنه المذهب الحنبلي بيتو تلعن عليه عمدة الفقه وني علاقة ولو كريجو وليناني المقنع وليناني الكافي لينواني المغني عمدة الفقه المقنع الكافي فكان المغني. ترى ابن قدامة المقدسي رحمه الله تعالى أواني ترانا. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى هو شرح عمدة الفقه وباتما وانش شرح كتاب الصيام نبه وصيبه صيام رمضان فرض في الجملة بيقبع رمضان وانا يعني لو دي gbígba àwẹ̀ yẹn ọ̀ràn yẹn náà ni láì tí ìṣàlàyé pé ṣé ọjọ́ ràn yẹn lórí eléyìí ni àbí kò jọ ràn yẹn lórí ẹni báyìí ṣùgbọ́n generally ọ̀ràn yẹn náà ni gbígba àwẹ̀ Ramadan. wa hadha min al-ilmi al-'ammi alladhi tawarathathu al-ummatu khalafan 'an salaf. wọ́n ní eléyìí nínú àwọn ìmọ̀ àwọn general ìmọ̀ lè dé pé àwọn àlùmọ̀ yìí wọ́n ń jogún rẹ̀ khalafan 'an salaf àwọn tó ń wá lẹ́yìn wọ́n ń jogún rẹ̀ látọ̀dọ̀ àwọn tó ti ṣíwájú wọn. ìmọ̀ kan gẹ́gẹ́ bí Sheikh Ibn Hizam wọ́n sì sọ nínú ọ̀rọ̀ wọn tí mo kà pé ajma'at al-umma ijma'an zahiran ẹnu wọn kò ní ìfẹnukò ilé tó hàn. tí wọ́n fi sọ pé ìfẹnukò tó hàn ni pé nínú oṣù yìí a rí pé gbogbo mùsùlùmí ní ó kẹnuró tó fi jẹ́ pé tabarẹ́ nìkan tó tako ìkẹnuró yìí tí ó kẹnuró ń tiẹ̀ yóò ṣe kí ni yóò ṣe ìmọ̀ síyàn apá jùlọ tí ẹ bá mọ̀ kí mùsùlùmí lẹ́ni yìí ìyọ́n ní láti máa bẹ̀rẹ̀ pé ṣó rẹ̀ ni ṣé kò ní làákàyè ni ṣó ti ya wèrè ni àbí ṣọ́mọdé tiẹ̀ ni ṣé kò ti bàlágà ni. so Ibn Taymiyyah rahimahullah ta'ala ní pé ìjìmá yìí ìfẹnukò tó ṣẹlẹ̀ ń pa gbígbààwẹ̀ oṣù Ramadan yìí ìfẹnukò kan tẹ́ pé àwọn àlùmọ̀ yìí wọ́n ń jogún rẹ̀ àwọn tó ń wá lẹ́yìn jogún rẹ̀ látọ̀dọ̀ àwọn tó ṣíwájú wọ́n ní waqad dalla alayhi al-kitabu was-sunnatu wal-ijma'u wọ́n ní al-kitabu àti sunna àti ijma' ó tọ́ka sí jíjọ́ ọ̀nà yìí. afáwani الشيخ الإمام ابن علي الأثري wọ́n ní faman ankara
wujubahu kafar ẹnikẹ́ni tó bá tako jíjọ́ràn yẹn oṣù Ramadan jíjọ́ràn yẹn gbígbààwẹ̀ oṣù Ramadan ìrẹ́ níbẹ̀ ó ṣe kèfèrí illa an yakuna qariba ahdin bil islam ìdí tá a fi lè sọ pé ń tọ́wọ́ kí n ṣe kèfèrí pé kó jẹ́ pé ẹni bẹ́ẹ̀ ó ẹ̀ṣẹ̀ ṣe kí ni ó ẹ̀ṣẹ̀ wọnú islam yìí náà aw nasha'a bi badiyatin ba'idatin minal muslimin àbótí ẹ̀ wá sẹ̀mí bí tó dàgbà sí àyè kan dé pé ó jìnà sáwọn mùsùlùmí pátápátá bí tó ń tọ́hún ti sẹ̀mí ó jìnà sí ibi táwọn mùsùlùmí wà tó pé kò kí ń ráwọn mùsùlùmí ní oṣù Ramadan bóun náà ṣe máa ń ṣe haythu yu'qalu an yakhfa wujubuhu ala mithlihi so ó sẹ̀mí láyè kan tó pé ó bá làákàyè mú tó wá sọ pé irú ẹni báyìí ó lè má mọ̀ yìí pé ọ̀ràn yìí náà ní gbààwẹ̀ oṣù Ramadan so tí wọ́n bá sọ pé irú ẹni yìí àyè báyìí ló ti sẹ̀mí tí ó bá sì mọ̀ ẹ̀kọ́ ọ̀ràn yìí lóṣù Ramadan ìṣìnkan tó ti burú jù so irú ẹni bẹ́ẹ̀ ni yóò ní excuse lórí àìgbààwẹ̀ oṣù Ramadan. أفواني قال النووي رحمه الله في شرح صحيح مسلم الإمام النووي رحمه الله إنه شرح صحيح مسلم من جحد ما يعلم من دين الإسلام ضرورة أن كان تباق بنيرة تتاكو إنتي مما إنه إسلام إما كان تكوي يبكاتا سلاتي لو كيكو تبو كي أتوما كن كاي أوني لأنه إسلام so hukima biriddatihi wa kufrihi ẹni kan tó bá fi lè takoru nǹkan báyìí nínú islam hukima biriddatihi wa kufrihi wọ́n á dájọ́ wípé irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti fi islam sílẹ̀ ó ti di kèfèrí wọ́n ní illa an yakuna qariba ahdin bil islam ọ̀rọ̀ al-imam Nawawi náà làáfà sọ ní sheikh imam ibn ali al-athari ni wọ́n sọ síwájú tẹ́lẹ̀ àfi tó bá yẹ pé irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó bá yẹ pé ẹ̀ṣẹ̀ wọnú islam ni kò tí ì pẹ́ tó gba islam aw nasha'a bi badiyatin ba'ida àbótí ẹ̀ gbé ní gbèríko tó jìn gan wa nahwihi mimman yakhfa alayhi àtàwọn tó bá ti jọrọ àwọn eléyìí àtàwọn tó jọrọ àwọn èèyàn báyìí tẹ́ pé irú nǹkan báyìí ó lè pamọ́ sí wọn wọ́n ní fa yu'arrafu dhalik a ṣe kí ni a ṣàlàyé nǹkan yìí a ṣàlàyé fún wọn a jẹ́ kí wọ́n mọ̀ kí Ramadan láwà yìí ní tí Allah subhanahu wa ta'ala sọ para iná ilé oṣù àwẹ̀ iná ni mùsùlùmí máa ń gbààwẹ̀ nínú oṣù yìí mùsùlùmí ètùnú nínú oṣù Ramadan yìí wọ́n ní fa in istamarra tó bá tó wá tẹ̀síwájú lẹ́gbàá tó ń ṣàlàyé fún wọ́n bá tẹ̀síwájú tí ó gbọ́ hukima bi kufrihi wọ́n á ṣe kí ni wọ́n á dájọ́ lórí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí wọ́n á dájọ́ wọ́n á sọ pé irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti di kèfèrí wọ́n ní gba excuse ẹ̀ mọ́ torí pé ó ti ìmọ̀ ti dọ́dọ̀ rẹ̀ lórí nǹkan yìí ìmọ̀ ti dọ́dọ̀ rẹ̀ lórí àlámàrí فأدرو بإذن الله عز وجل والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته